àkójọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ gboyè náà jẹ́ 6,209 léyìí tí apá kan nínú wọn jẹ́ 5,000 nínú àwọn akẹ́kọ̀ọ́ tó ń fojoojúmọ́ lọ ilé ìwé tí 416 àwọn akẹ́kọ̀ọ́ yòókù jẹ́ ti pàtàm tí wọ́n jẹ́ yọ láti oríṣiríṣi ẹ̀ka ẹ̀kọ́ 5 ọ̀tọ̀ọ̀tọ̀ léyìí tí wọ́n kópa nínú ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ gboyè ẹlẹ́ẹ̀kẹrìnlélọ́gbọ̀n irú ẹ̀ tí ilé ẹ̀kọ́ gíga Ọlábísí Ọ̀nàbànjọ Yunifásítì gbé kalẹ̀ fún tọdún 2023 sí ọdún 2024. Akọ̀ròyìn wa Anthony Gandunu jábọ̀ ìròyìn wípé ìdánilẹ́kọ̀ọ́ ayẹyẹ náà wáyé nínú ọgbà ilé ìwé náà ní àgọ́ òwòye níbi tí ògbóǹtarìgì onímọ̀ nípa àrùn ojú ni tó tún jẹ́ olùdásílẹ̀ àjọ olùtọ́jú àrùn ojú tí í ṣe Adékúnlé Azam ti di ẹni tí wọ́n dárọ́lá pẹ̀lú oyè ìmọ̀ ìjìnlẹ̀ nínú ìṣègùn fún ìrànwọ́ rẹ̀ sí ilé ẹ̀kọ́ náà. Ẹ gbọ́ àtúpalẹ̀ ìròyìn náà síwájú sí i. Nígbà tó gbé ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n fi sọrí ìkẹ́kọ̀ọ́ gboyè náà, èyí tí wọ́n pe àkórí rẹ̀ ní àjọ TETFund àti ìdàgbàsókè ètò ẹ̀kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà, ìtàn àṣeyọrí àti ọjọ́ iwájú akọ̀wé àgbà fún àjọ TETFund Sunday Onocho ṣàlàyé pé ṣíṣe àmúlò ìmọ̀ àti ètò okòwò ní ọ̀pákùtẹ̀lẹ̀ fún ìlọsíwájú ètò ilé ẹ̀kọ́ gíga èyí tí àjọ TETFund mú lọ́kùnkúndùn. Nígbà tó ń kí àwọn àlejò káàbọ̀ sí ibi ayẹyẹ náà, bàbá ìsàlẹ̀ ilé ẹ̀kọ́ gíga fásitì ọ̀jọ̀gbọ́n Olúwatóyìn Ashiru àti gíwá ilé ẹ̀kọ́ gíga ọ̀hún ọ̀jọ̀gbọ́n Ayọ̀délé Agboola ṣe àpèjúwe àwọn àṣeyọrí tí ilé ẹ̀kọ́ náà ti ṣe gẹ́gẹ́ bí èyí tó ń ṣe àfihàn iṣẹ́ takuntakun nínú iṣẹ́ ìmọ̀ àti ìwà ọmọlúàbí tó fi mọ́ ipa tó ń kó jákèjádò àgbáyé. Lẹ́yìn èyí ni àwọn akẹ́kọ̀ọ́ jáde tẹ́wọ́ gba oyè ìmọ̀ ìjìnlẹ̀ tí wọ́n sì bọ́ gíwá ilé ẹ̀kọ́ náà lọ́wọ́. Gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún èyí tí igbákejì rẹ̀ Nímọ̀t Sàlàkó Oyèdélé ṣojú fún fi dá ilé ẹ̀kọ́ gíga fásitì Ọlábísí Ọ̀nàbànjọ lójú pé ìjọba ìpínlẹ̀ Ògùn yóò máa tẹ̀síwájú nínú ìfarajìn rẹ̀ lórí àtìlẹ́yìn tó ń ṣe fún àwọn ilé ẹ̀kọ́ tó wà ní ìpínlẹ̀ náà. Gómìnà Abíọ́dún wá kéde ẹ̀bùn $500 fún ọ̀kọ̀ọ̀kan àwọn akẹ́kọ̀ọ́ 14 tó ṣe dáadáa jùlọ àti ẹ̀bùn $2.5 mílíọ̀nù fún akẹ́kọ̀ọ́ tó fakọyọ jùlọ. Nínú ọ̀rọ̀ ìdágbére rẹ̀ ní orúkọ àwọn akẹ́kọ̀ọ́ tó fi ìmọ̀ kún ìmọ̀, Olúfúnkẹ́ Ọmọgúnlóyè dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó kópa fún àṣeyọrí àwọn akẹ́kọ̀ọ́ náà pẹ̀lú ìlérí pé àwọn kò ní já ilé ìwé náà kulẹ̀. Bákan náà ni wọ́n fi àmì oyè ìmọ̀ ìjìnlẹ̀ ọ̀mọ̀wé nínú ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì dá ọmọ orílẹ̀-èdè yìí kan tó jẹ́ oníṣègùn nípa ìtọ́jú ojú Adékúnlé Hassan fún ipa ribiribi tó kó nípa ìlọsíwájú àti ìdàgbàsókè ilé ẹ̀kọ́ fásitì náà. Láti iléeṣẹ́ NTA Ìjẹ́bú-Òde, Musharafat Ọládìtì ló ń ṣe àtúpalẹ̀ ìròyìn.